ọmọ kóòtù òjíire ààrẹ bá Gani Adams ti jáde ó ti sọ̀rọ̀ ó ní tẹ́ ẹ bá ń fi gbogbo ààrẹ ọ̀nà kakanfò rúbọ ńlẹ̀ Yorùbá ó ní kò ń ṣe bíi tòun o tó túmọ̀ sí pé ẹ lè fẹ̀mí òun rúbọ fún àwọn agbésùnmọ̀mí afẹ̀míṣòfò ẹ wo ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ lódìdí o ẹ káàbọ̀ sórí ètò wa ọ̀dẹ̀ òdùnbí ilẹ̀ oòdùà ilẹ̀ abínibí wa ni ààrẹ ọ̀nà kakanfò tí gbogbo wa mọ̀ sí Ìbà Gani Adams tí ilẹ̀ Yorùbá bàbá ti sọ̀rọ̀ o bẹ́ẹ̀ ni Gani Adams ti sọ̀rọ̀ ẹ wá gbọ́ bàbá lòun ò lè para òun o ó ní tó bá jẹ́ pé ẹ máa ń fi gbogbo àwọn ààrẹ ọ̀nà kakanfò rúbọ ńlẹ̀ Yorùbá tẹ́ẹ̀dẹ̀ ń jẹ lọ ó ní kò ṣe bíi tòun ọmọ Yorùbá o ààrẹ ọ̀nà kakanfò lòun jẹ òun ò wá lè fi ẹ̀mí òun rúbọ o Gani Adams wá gbé wa lọ backward lọ sí àwọn tó ti jẹ ààrẹ ọ̀nà kakanfò ó ní ọmọ Yorùbá ẹ̀yin tẹ́ ń jáde tẹ́ ń pariwo ó yá Gani Adams kí ló jẹ́ ààrẹ fún ìwọ náà lọ ọmọ Yorùbá àṣẹ bàbá ò fẹ́ kú ìlú le kò sẹ́ni tó fẹ́ gbọ̀rún lọ o Gani Adams ò fẹ́ kú ó tètè yá láwùn ó ní bẹ́ẹ̀ náà ló yẹ ṣe fún bàbá wa Ládòkè Akíntọ́lá ẹ má gbàgbé pé àwọn náà ààrẹ ọ̀nà kakanfò ni wọ́n o bẹ́ẹ̀ lọmọ Yorùbá ṣe pariwo dìde ìwọ ló lè ṣe ó yá jà ṣé gbogbo ẹ̀ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ Akíntọ́lá màjọ́ ló ń pè ká wá sọ pé ìyẹn tún lọ jìnnà bẹ́ẹ̀ má gbàgbé MKO Abíọ́lá àwọn náà ààrẹ ọ̀nà kakanfò ni wọ́n o gẹ́gẹ́ bí Ìbà Gani Adams ṣe sọ o àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ Yorùbá ló tì wọ́n gàngàngàn tí ó fi di pé bàbá padà ẹ̀ǹdì ẹ̀sẹ̀ wọn tó fi di tí wọ́n ṣe kíni tí wọ́n poison wọn nínú ẹ̀wọ̀n ṣùgbọ́n Gani Adams wá ní òun o ilé ayé tòun o òun ò lè wá fi rúbọ o gbogbo yìí táwọn mídíà wá ń bọ́ òun wípé bàbá kí lẹ fẹ́ rí ṣe sí olóhùn ti jẹ́ kó yé wọn o ẹ wò ó òun ò lè máa sọ nǹkan tóun ò tó òun ò lè máa sọ nǹkan tóun ò lè ṣe lórí mídíà kóun wọn máa sọ pé òun á digbó òun á dàwó olóhùn ò lè ṣe o olóhùn kò lẹ́ni tó fi ń trend òun ò lè wá fẹ̀mí òun lakú tó túmọ̀ sí pé ààrẹ ọ̀nà kakanfò lòun jẹ òun ò jẹ fẹ̀mí lakú tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe fi wọ́n rúbọ nìyẹn Gani Adams ló sọ bẹ́ẹ̀ o lóbi mi tọ́ka mo mà tún fọ́kẹ́ ṣèbí nílẹ̀ Yorùbá àwọn alágbára tó ń jẹ ààrẹ ọ̀nà kakanfò a gbọ́ nínú ìwé ìtàn pé akíkanjú tí ò kí ń lójo ni tí ò kí ń ṣojo Ìbà Gani Adams ti tún ìwé kọ o Yorùbá à ń pọ̀nà oko dàmbèlè tàṣí ọ̀nà ẹnu Ìbà Gani Adams ti ní ẹ̀yin ọmọ Yorùbá ẹ má ti òun pa o bẹ́ẹ̀ ṣe ti àwọn aláwájú ó ní òun ti ṣe pàdé pẹ̀lú àwọn aṣíwájú wa àwọn olórí wa wípé kán múra lẹ̀ fún ogun agbésùmọ̀mí dáadáa ṣùgbọ́n ó ní wọn ò rí kankan ṣe wọn ò dẹ̀ fóun láṣẹ gẹ́gẹ́ bí Ìbà Gani Adams ṣe sọ̀rọ̀ ara mi dẹ̀ bù máṣọ ó wá tẹ̀síwájú ó ní ṣùgbọ́n nígbà tí Mufti Ìwó pariwo pé ṣàríà lọ gbọ́dọ̀ wọlé Yorùbá ó ní gbogbo ọmọ Yorùbá dákẹ́ ni o wọn ò rọ́rọ̀ sọ gbogbo àwọn àgbààgbà gan tẹ́ ẹ pè lágbààgbà níṣẹ́ lọ́ fọwọ́ mọ́wọ́ ẹ̀yìn ni wọn ò rí nǹkan ṣe bẹ́ẹ̀ wọ́n ti implement ṣàríà lọ sílẹ̀ Yorùbá díẹ̀díẹ̀ Ìbà Gani Adams ní òun ò lè máa sọ̀rọ̀ òun ò lè máa sọ wòtòwòtòwòtò fún díẹ̀ yìí ó lẹ́yìn ọmọ Yorùbá ẹ má wulẹ̀ dára yín lẹ́mú pé ń tì mí mi ò ní ṣe é ṣùgbọ́n Ìbà Gani Adams bàbá Gani Adams ló sọ eléyìí o ẹ gbọ́ bí bàbá ò bá tiẹ̀ mọ̀ kọ́kọ́ ṣe ṣùgbọ́n bàbá ṣàtì ẹ̀ lè máa jáde lórí social media kó máa ṣe eré kó máa jó kó máa yọ̀ nítorí pé wọ́n láwọn ò lè fẹ̀mí wọn wéwu ẹ wo ẹ̀jẹ̀ ń gbé yín débẹ̀ ǹjẹ́ ẹ tún ti gbọ́ wípé àwọn agbésùmọ̀mí wọ́n mà tún ti kọ lẹ́tà o wọ́n ti kọ lẹ́tà sílẹ̀ Kwara agbègbè kan nílẹ̀ Kwara wípé ẹ lọ múra wálẹ̀ à ń bọ̀ wá kógun jà yín gẹ́gẹ́ bí ìṣe wọn àbí
báwọn agbésùmọ̀mí ṣe kọ lẹ́tà náà ni o wọ́n ti kọ bó ṣe kọ́ wọ́n ti ní kó lọ múra sílẹ̀ wípé àwọn ń bọ̀ wá kógun ja ìlú Ìgbọ̀wọ́. ìdí rèé tí àwọn ará community Kwara yìí tó ṣe dìde tí wọ́n ṣe ń bẹ ìjọba fún àwọn sójà tó fi ń bẹ ìjọba fún àwọn ọmọ ogun Nàìjíríà kó tètè kó wọn wá o nítorí ìdúnmọ̀wúrú tí àwọn agbésùmọ̀mí ń dún máwọn òun náà ẹ ti rí lẹ́tà táwọn agbésùmọ̀mí kọ sí ìlú Ìgbọ̀wọ́ wípé àwọn ń bọ̀ wá kógun jà wọ́n. ìlú Ìgbọ̀wọ́ ìyẹn tó ń bẹ ní ilẹ̀ Kwara ní agbègbè Ìfẹ́lódùn local government area ni a gbọ́ pé àwọn agbésùmọ̀mí ti ń dún mọ̀rúmọ̀rú mọ́ agbésùmọ̀mí tún kọ lẹ́tà sí wọn wípé kó lọ múra wọn lẹ̀. ṣẹ́rí kò wá ṣe ìlú Ìgbọ̀wọ́ nìkan ni ìbẹ̀rù ti dé bá o kódà ìbẹ̀rù ti dé bá gbogbo ìlú kéréje tó ń bẹ ní agbègbè bẹ̀ nítorí wípé ohun tó bá ti dé bójú ó dẹ̀ ti dé bá imú ni o. òun ló fà á tí àwọn ará Ìgbọ̀wọ́ ṣe bẹ̀rẹ̀ sí ní bẹ̀jọba pé kó dákun kó bá wọn rán àwọn ọmọ ogun Nàìjíríà kódà táwọn lọ́ka fìgìláńtẹ́ náà bá wà ń bẹ̀ kí wọ́n rán wọn àwọn Àmọ̀tẹ́kùn kó rán wọn nítorí pé ìbẹ̀rù agbésùmọ̀mí ó ti fẹ́ mú kí àwọn ará ìlú máa sá lọ o. bẹ́ẹ̀ àwọn ìjọba dẹ̀ ti sọ fún wọn náà pé tó bá gàgàrí ọwọ́ kọ́wọ́ tàbí ẹni tó rìnrìn èsì kan kó yá tètè fi tó ìjọba létí nítorí wípé bẹ́ẹ̀ ni àwọn agbésùmọ̀mí tó lè lò wọlé láti fi wá kógun jà wọ́n. fún díẹ̀ yìí àwọn ará ìlú Ìgbọ̀wọ́ ní Ìfẹ́lódùn nílẹ̀ Kwara wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ gidigidi sí ìjọba àpapọ̀ wípé ẹ dákun ẹ gbà wá ẹ má jẹ́ kí àwọn agbésùmọ̀mí kó tún pa wá tán o. bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti sọ ilẹ̀ Kwara di ilé wọn tó ń wá tó ń kó wọn tó ń lọ bẹ́ẹ̀ àwọn ará ìlú Ìgbọ̀wọ́ ò fẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ wọ́n ti pariwo pé kí ìjọba dákun kó ṣe ohun tó tọ́ o. ìjọba wa dákun o ẹ bá wa gba ilẹ̀ Yorùbá wa ẹ má tún jẹ́ káwọn agbésùmọ̀mí kí wọ́n tún rí eléyìí kó lọ lọ́fẹ̀ẹ́ lófò tó máa tún máa béèrè owó ńláńlá o. ọmọ Yorùbá ṣé ẹ rí pé ogun ti dé báyìí kí agbésùmọ̀mí máa kọ lẹ́tà àtẹ̀ránṣẹ́ sí ìlú pé ẹ lọ múra lẹ̀ àwọn agbésùmọ̀mí o àwọn ń bọ̀ wá kógun jà wọ́n nílẹ̀ Yorùbá nílẹ̀ Kwara. ṣé ẹ ti rí i pé ìdí tá a fi sọ pé kẹ́ ẹ jẹ́ ká gbára wa rèé o lọ́wọ́ àwọn ará bí wọ̀nyí nítorí wípé wọ́n ti sọ ilẹ̀ Yorùbá dibi tí wọ́n ti lè máa dára tó wù wọ́n. bẹ́ẹ̀ à ń fi àsìkò yìí pé gbogbo ẹ̀yin Àmọ̀tẹ́kùn a tún fi àsìkò yìí pé gbogbo ẹ̀yin local vigilante a tún fi àsìkò yìí pé bàbá wa olóyè Sunday Igboho ìrù ẹkùn ẹ dákun ẹ bá wa tètè ta mọ́ra o sí ìlú Ìgbọ̀wọ́ ìyẹn tó ń bẹ ní Ìfẹ́lódùn nílẹ̀ Kwara nítorí agbésùmọ̀mí ti ní kó lọ máa múra lẹ̀. ẹ̀yin security agency tilẹ̀ Yorùbá tẹ́ ẹ fẹ́ kí Yorùbá bọ́ lọ́wọ́ àwọn agbésùmọ̀mí ẹ bá wa tètè wá nǹkan ṣe sí ìlú yìí o la ṣe ń pariwo. tó ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi àjò lè dùn títí o kó nílé má rèlé ẹ lè bá tiwa jẹ́ pẹ̀lú like ẹ bá wa tẹ̀ ẹ subscribe ẹ tún bá wa gbọ́wọ́lé ẹ share ẹ bá wa pín káàkiri ẹ jẹ́ kó lọ fà la fi kí n rí pé ó dàbọ̀ ilẹ̀ Yorùbá ilẹ̀ Oòduà gbè wá o.